Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ jọ̀ọ́, new information lákọ̀fẹ́ latest lákọ̀fẹ́ share fún gbogbo ẹ̀yà mẹ́yìn bàbá mi. So a ti ń bọ̀ láti pẹ̀lú ìgbìyànjú àwọn tá bá ní Benin bí. I really appreciate àwọn tá bá ní Cotonou bí. I appreciate ọlọ́pàá. Gbogbo àwọn tó wà ní pátálà appreciate wọn dáadáa wa. Tí ó bá sáwọn tá bá ń bí ní gbogbo information target they get information kankan. But ẹ máa ń pẹ́ fídíò tí wọ́n kọ́ ṣe láàárọ̀ course tí mo ti ṣe tí mo dẹ̀ jẹ́ kẹ́kẹ́ mọ̀ pé à ń dúró dé àwọn èèyàn kan join wa. Àwọn èèyàn ti join àríèrò àtúrí èèyàn from there a kò ní court a wá padà sí ibi tí wọ́n wà gangan àbí ibi tí wọ́n wà gangan la lọ sí síbẹ̀ tá a mọ̀ sí station. Ìgbà tá a débẹ̀ a rí wọn a dẹ̀ bá lọ́ọ̀yà sọ̀rọ̀ nínú àwọn bàbá wa kan tí wọ́n jẹ́ pé kódà nígbà tí wọ́n kọ́ mú olóyè Sunday Igboho first àwọn ni èèyàn kọ́kọ́ pè láti abroad ṣé mo lè dákun tí ó pè yẹn ẹ̀ àwọn lèèyàn kọ́kọ́ pè láti abroad. So láti ìgbà yẹn wọ́n ṣe ṣì wà látàná dé ní ìṣògbè bàbá wa yẹn wà ń bí yìí. So a ti kó níbẹ̀ yẹn báyìí à ń padà sí court wọ́n dẹ̀ fi wá lọ́kàn balẹ̀ pé wọ́n ń gbé olóyè Sunday Igboho bọ̀ lénìí ní court. Ọ̀tọ̀ ní state tó fẹ́ gbé wọn lọ tẹ́lẹ̀ ṣé rí ìwé tí wọ́n ṣe lánàá ara nǹkan tó fa kọ́nukọ́rọ̀ nìyẹn o. Ìwé tí wọ́n ṣe lánàá ìwé pé wọ́n fẹ́ gbé wọn lọ sájàṣẹ́ ni wọ́n ṣe lánàá kóòtù àjàṣẹ́ ni wọ́n fẹ́ gbé wọn lọ ní àná. Ara máa wí tó bá gbé wọn lọ sí àjàṣẹ́ ni wọ́n tún wá ṣe ń ṣe ìwé mi ni wọ́n ṣe ń ṣe lénìí wọ́n ṣe ṣèwé kóòtù dẹ̀dẹ̀pẹ́ẹ̀ta tí wọ́n ṣe ṣèwé yẹn pé ibẹ̀ ni kí wọ́n gbé wọn wá nǹkan tó fà tí wọ́n ti ṣe ìgbé wọn wá nìyẹn látàárọ̀ but now wọ́n ti fún wa lọ́kọ̀ palẹ̀ pé wọ́n gbé wọn bọ̀. Ẹ bá bàbá wa yẹn sọ̀rọ̀ ẹ jẹ́ bá fún ní gbogbo information tẹ́ bá. Ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ o a dúpẹ́ fọlọ́run kò sí wàhálà kankan Ọlọ́run gbàkóso lórí gbogbo tó ń ṣẹlẹ̀ so Ọlọ́run gbàdúrà wa délẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá fi máa di títí ìrọ̀lẹ́ málẹ́ èsì ayọ̀ la máa gbọ́ Ọlọ́run dẹ̀ gbàdúrà wa ẹ jẹ́ àfihàn lọ́kàn balẹ̀ ẹ má gbọ́ wọ́n ní wọ́n pé kankan mọ́ o tẹ́ bá ti gbọ́ ń bí kọ̀rẹ́tì ọ̀rẹ́ ti gbọ́ yẹn so àwọn ò mú fèkì a ti kúrò níbi tán wà pẹ̀lú àṣẹ Ọlọ́run gbàdúrà máa tó bí 3 sí 4 nsìn wọ́n á gbé wọn sí kóòtù so pẹ̀lú àṣẹ Ọlọ́run gbàdúrà kóòtù là ń lọ báyìí so inú mọ́tò la wà so kóòtù là ń lọ báyìí a fẹ́ lọ dúró dé wọn bẹ́ẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ wọ́n wà ń kóòtù náà. So bó ṣe jẹ́ nìyẹn àwọn èèyàn pọ̀ ń court àwọn èèyàn pọ̀ station àwọn bàbá mi yìí ni wọ́n kọ́ wá pẹ̀lú báyìí tó àjọ wà ní court látàárọ̀ ni a dẹ̀ ti bá kí ló pé tíìmì ìlú ìsọ̀rọ̀ kànga golf àti bá golf sọ̀rọ̀ ara nǹkan tó ní ká ṣe àti ṣe golf Africa àti ṣe àdúrà wọn sọ̀rọ̀ so ibi àtàwọn bàbá mi yìí jọ wà ní court láàárọ̀ yìí ni ìgbà táwọn wá fi mí sílẹ̀ wọ́n ṣe mọ́ṣáàgbọ́sá mi sì fún kọ́ kí lẹ́mọ̀ gbogbo akọ́lọ̀ ṣàánú ni ìgbà tó wá lọ wọ́n lọ bá wọn pàwọn bọ̀ pé àwọn fẹ́ débi tí ó lè wà nìyẹn ní station nígbà tí wọ́n wá retí wọn fún nǹkan bíi 30 minutes ọkọ mi ò balẹ̀ wọ́n ní kẹ́mi dúró kí n máa monitor àwọn tó wà ní court bára tèmi náà lè lẹ́gbà kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ṣe pa àwọn èèyàn kan bá ṣe lọ bá wọn níbẹ̀ nìyẹn but bá a ṣe ń débẹ̀ lọ́ọ̀yà ṣe but for security purpose ní kọ́tà sọmọ lọ́ọ̀yà mi lè disclose ẹ̀ so ní lọ́ọ̀yà ṣe àjẹbá lọ́ọ̀yà wọ́n dẹ̀ bá lọ́ọ̀yà sọ̀rọ̀ wọ́n dẹ̀ fi wá lọ́kàn wọ́n fi Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ pé wọ́n ń gbé olóyè Sunday Igboho ní court lénìí so we have to live there so a ti fi bẹ́lẹ̀ a ti fi station yẹn lẹ̀ báyìí kóòtù là ń lọ báyìí kóòtù àti kú ibẹ̀ là ń padà sí báyìí so kóòtù ní à ń lọ báyìí so ká fi ọkàn balẹ̀ ẹ má jẹ́ kí wọ́n pòkọ̀ ọ̀bànújẹ́ fún wa o mo sọ fún yín pé oúnjẹ tí gbòòrùn jẹ lánàá mo lè sọ àbí bàbá oúnjẹ wọ́n ti jẹun láàárọ̀ wọ́n ti wẹ̀ láàárọ̀ yìí ẹ má jẹ́ kí wọ́n pòkọ̀ ọ̀bànújẹ́ fún wa ọwọ́ gbòòrò kan o àwọn tọ́lọ́ kan ò ṣe ẹ ti gbọ́. èèrà báyìí ò rà èèrà báyìí kò rà nǹkan kan ò ṣe o ó ti wẹ̀ ó ti jẹun láàárọ̀ yìí. So ẹ má jẹ́ kí wọ́n gbé information tí ò dá fún wa bàbá mi Ọmọlára so ẹ má jẹ́ kí wọ́n gbé information tí ò ṣe fún wa tó bá pọ̀ sí èmi ti múra wá bó bá pọ̀ sí pé màá tún sun bí lè ní màá tún sun bí yìí màá tún sun bí lágbọ́wọ́ lọ
so ẹ má jẹ́ kí wọ́n pòkọ̀ ìbànújẹ́ fún wa kó má pòkọ̀ ìbànújẹ́ fún wa o because fúnra wọn ẹ ṣeun tó wọn lè pòkọ̀ ìbànújẹ́ fún wa ẹ ṣeun kò sí fún bẹ́ẹ̀ àwa ti wà ń bí wọn lè pòkọ̀ ìbànújẹ́ fún wa so kó má pò fúnra wọn ni because tí wọ́n bá sọ pé lágbájá yẹn fẹ́ lówó tó fẹ́ lówó tó ti wá gbìyànjú tó ti sáré tí yẹ kó sá ó wà lọ lówó yẹn ṣe é pé kò ní fi àlàáfíà lówó yẹn so a fẹ́ gba Yorùbá nation a fẹ́ gba kinní kan a fẹ́ gba kinní kan tá a bá fara balẹ̀ tá a bá ti lọ síìkì before nǹkan tá a fẹ́ gbà Ọlọ́run má jẹ́ ká fi nǹkan tí ò dáa lo ìgbónsọ̀bù àwọn owó làdúrà. ẹjọ́ tó yọ Ọlọ́run bóyá jẹ́ ní bàbá mi tí wọ́n máa wo wúmà yìí. ó máa ní wọ́n mara wọn. so ká jọ torí Ọlọ́run ká fi ọkàn balẹ̀ ẹ má any news ẹ bá ti mi sọ pé mi nìkan ni mo ní jẹ́ ìlú lọ́wọ́ àyè bẹ́ẹ̀ kọ́ torí kò ń ṣe mi nìkan ẹni tó bá ti sọ̀rọ̀ tó bá ti yàtọ̀ sí nǹkan tí mo sọ yìí wàláhì irọ́ ni tó bá ti yàtọ̀ sí nǹkan tí mo sọ yìí wàláhì irọ́ ni torí nǹkan tí a rí ń bí ó fi wá lọ́kàn balẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ìyá wa ẹ kún fàdúrà bẹ́ẹ̀ ni ẹ kún fàdúrà ẹ̀yin bàbá wa ẹ kún fún àdúrà ṣọ́ọ̀ mi yẹ̀yìn. kẹ́dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó ń jọ pé wọ́n ń gbé wọn bọ̀ ní nàìjíríà lè gbé wá sí nàìjíríà á sọ bí a parí ẹbí náà ni. so ká fi ọkàn balẹ̀ pẹ̀lú gbìyànjú táwọn bàbá wa ṣe ti àwọn bàbá tí wọ́n sọ̀rọ̀ iṣẹ́ ti ṣe níbí ẹni tí gbogbo ọmọ Yorùbá tá à ń gbé kúdòsì fún ni wọ́n wàláì torí ìgbà tí èmi tí mo wá láti nàìjíríà tí mo ṣe wàhálà ṣe kínní ìgbà tí mo tún rí wàhálà táwọn tún ṣe mo tún rò pé lóòótọ́ nàìjíríà kan náà ti wà ṣùgbọ́n wàhálà tí wọ́n ti ṣe gbogbo àwọn tí wọ́n sún ẹ pé èmi lọ sùn tẹ̀ torí wáìfì èèyàn kan ló accommodate gbogbo wọn wọ́n pẹ̀ ní ẹni ọba lọ́la èèyàn kan ló accommodate gbogbo àwọn tó wá láti nàìjíríà àwọn tó wá ní ọ̀nà jíjìn tí wọ́n lè lọ ṣé irú ẹnìyẹn ṣàní kí wọn so màmá mi Bánkẹ́ you are welcome ma so àfààyàn wà fine olóyè Sunday Igboho náà dé wà fine gbogbo àtàwà ní bẹ́ẹ̀ náà dé wà fine everything wà fine èmi kò tí jẹun lẹ́nu ìbọ̀tọ̀ olóyè ti jẹun èmi kò tí bàbá àṣẹ yìí ti jẹun gbogbo àtàwà ń bì gbogbo àtẹ̀tí gbọ́ bàbá tí 100 fi náà gbogbo ala ẹ̀ ti jẹun bàbá yìí náà olóyè ti jẹun so ká fọkàn balẹ̀ wọ́n dẹ̀ ti èmi náà ti wẹ̀ kí n má pa ọ́ mo ti wẹ̀ ní hòtẹ́ẹ̀lì ẹni tó bá pa ọ́ máa jalè kó ló má lọ dàbí Nigeria government so everything wà okay torí ẹ̀ náà ni ó ti yẹ kí n cut video bet àwọn tó ń bèrè everything wà okay ká má panic kò ní wá Nàìjíríà lágbó Ọlọ́run Olúwabùkọ́lá lágbó Ọlọ́run kò ní wá Nàìjíríà lágbó Ọlọ́run kò ní wá Nàìjíríà lágbó Ọlọ́run tiwa ni ó ṣe so ẹ má jẹ́ kí wọ́n fún wa ní fake information or wrong information wọ́n lu olóyè Sunday Igboho wọ́n lù kíni èèyàn kò fọwọ́ kàn. wọn náyàn bí báyìí o nínú ọ̀dọ̀ tí wọn bí wọn náyàn o kìí ṣe nàìjíríà wọn náyàn bí. olóyè Sunday Igboho wà fine ó sì ọkàn fún bàbá wà okay. so thank God ṣeun we thank God abu thank God tó wọn kí wọ́n ní kódà kéèyàn já olè ń bì wọ́n máa mú ẹni wàláì nígbà tí mo wà ní kóòtù ní ilé ni orí mi wú kọ́ ṣe tó yẹ pé nàìjíríà ní tó mú yẹn wá yẹn sà ẹ máa ṣe bí adigunjalè gbogbo àwọn tó mú wá kóòtù easily ẹ̀ security kan ọlọ́pàá kan ló máa ń tẹ̀lé wọn níbí tó bá fẹ́ gbé yẹn wá sí kóòtù èèyàn bí tẹ̀lé wa ní mọ́tò báyìí ọlọ́pàá ẹ̀yọ̀ kan ló máa tẹ̀lé wọn wá so tí ò ṣe so kò sí nǹkan tó jọmọ́ pé bóyá àwọn ìgbésẹ̀ tó ní ká gbé àti gbé nínú àwọn TV wọn tó ní ká bá sọ̀rọ̀ nílẹ̀ yìí mo ti bá wọn sọ̀rọ̀ àwọn bàbá akọ́nà ti bá wọn sọ̀rọ̀ láàgbé tó ní ká gbé nìyẹn so a ti gbé àwọn ọba tá gba kíní wọn tá gba nọ́mbà wọn pa máa pè ìgbésẹ̀ yẹn ti ń lọ ìgbésẹ̀ táwọn bá ṣe ti gbé ń bì Ọlọ́run dákun jẹ́ kí iṣẹ́ wa yọ ni kọ́lọ́run jẹ́ kí iṣẹ́ wa yọ ni so gbogbo ẹ̀yin àfáà mi tẹ́wọ́ mi ṣẹ́ mayon tẹ́ni ọmọlógo Dara Talk ẹ má pè mí
Dara talk gbogbo àwa agitator pátápátá ẹ jẹ́ ká fọkàn balẹ̀ gbogbo àwọn tó ń gbé rúmọ̀ yẹn èèyàn ò lè wà ní UK kó máa gbé rúmọ̀ pé wọ́n ti dolóore Turkey ló wà Esabod sálọ Turkey látọ̀dún Turkey ló wà wọ́n ní Turkey ní Esabod sọ fún bá àbúrò ẹ̀ ní méjì ọmọ ẹlẹ́ta jẹ́ni gbọ́dọ̀ sí àwọn tó wà ń bí àwọn confam Esabod sálọ Turkey láti gbà wò àwọn confam làwọn tó wà ń bí. So àwọn information tó wà ń bí confam ni so wọ́n jẹ́ ká mọ̀ pé kò sí nǹkan tó jọmọ́ ẹ má jẹ́ kí Esabod kó kọ ìbànújẹ́ fún wa o fúnra rẹ̀ ẹ má yẹ kó kọ ìbànújẹ́ fúnra ẹ̀. Yeah, you have to happy. Everybody need to be happy now. Ẹni tọ́lọ́run bá ti ń bẹ fún onítọ̀hún oṣù gbọdọ̀ máa jà mọ́ wàláì tàláì. ẹ̀yà gbogbo títì yẹn kan rí kékeré ṣe Nàìjíríà. Ẹ wo Nàìjíríà kọ́ ẹ jẹ́ kí ẹ wo ẹ ti rí ṣe ti pé ṣe pé wọ́n ti ń bú wa báyìí wọ́n ti ń bú wọ́n ti sọ pé ibi yóò ṣe Nàìjíríà ṣe wọ́n ti ń bú wa báyìí ṣe ti rí ṣe rí títì ló gallop bí o ṣe ti rí ṣe ti rí bí ibi yóò ṣe Nàìjíríà wọ́n ń jẹ́ ká mọ̀ pé wọn ò lè dá wọn padà sí Nàìjíríà kò sówó kò sépo ṣùgbọ́n ìfọ̀kànbalẹ̀ wà ń bí so ìfọ̀kànbalẹ̀ ó wà ń bí ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ẹ jẹ́ ká fọkàn balẹ̀ so ẹ dákun tó lọ ẹ má wà panic 12 miss call kí ló dé miss call ṣe bá tẹ́lẹ̀ débẹ̀ mo fẹ́ ká ṣe wọ̀bẹ̀ ni kí tó bá lè confirm fún àwọn èèyàn so ẹ̀yin yàrá mo fẹ́ ká ṣe fídíò ìwọ̀bẹ̀ ni mo fẹ́ ká ṣe wọ kóòtù yẹn so ibi tá ti bẹ̀rẹ̀ station yẹn kí a máa ṣe wọ kóòtù so à ń ṣe léyìí láti jẹ́ káwọn èèyàn kọ́kọ́ àwọn èèyàn balẹ̀ pé kò sí kankan pé kò hello mo fi kọ́ọ̀lù yín ọlọ́kadà tí wàá ń bó kó máa bọ̀ ní kóòtù náà kó dúró ní kóòtù mo ti ń bọ̀ wá kóòtù kó dúró ní kóòtù náà kí ló ń bọ̀ wá ṣe ní station mi lè padà sí station mọ́ mi lè padà mọ́ òun ní kó máa bọ̀ kó máa bọ̀ ní kóòtù gbogbo àlè fi kóòtù lẹ̀ kó dúró síbẹ̀ kó dúró ẹ má rí kó wá bá wọn kóòtù kò yẹ kí o gbọ́ kó nǹkan ọmọ ní break ní sí ọmọ wọn ní break ní sí so àwọn ló máa jẹ́ second kínní first ní wọ́n ti wọlé ní sí ṣẹ́tírìsì àwọn èèyàn ni wọ́n pè mí ẹ̀yìn pé ọ̀kadà lẹ́bí mi tí mò ń gùn ní àtàná so àwọn bàbá mi ni wọ́n fi mọ́tò gbé mi ní sí wọ́n sọ pé ọlọ́kadà mi náà ti padà sí station so kó máa bọ̀ pọ́ọ̀sì mi gan ṣe wà ní owó ọlọ́kadà mi so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Tajudeen Tiamiyu I can see you are happy now bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká fọkàn balẹ̀ àdúrà la ní ìdí báyìí tí nǹkan bá dára ó fàdúrà ẹni tí nǹkan bá dára ó fàdúrà tó bá dẹ̀ tún kùn díẹ̀ káàtó náà ó fẹ́ àdúrà ẹ jọ̀ọ́ bá a ṣí ẹ̀ fúgàmù yìí kí ìyá Esabod rí má fún ma yẹn ní ọdẹ́sì tó tọ́ sí. ta ló ń jẹ́ Esabod. so kó Esabod ṣé kò ní ẹ̀lẹ́ kọ́mẹ̀tì lórí program mi ní àná. ìkò same thing tẹ́lẹ̀ tẹ́ sọ iná lè yọkọ náà sọ pé ká má fún ní. ṣé bàbá bọ́dẹ̀ ni bàbá ẹ̀ ní editor ti bò. aláya àwọn Awólọ́wọ̀ gbà yẹn ṣé kí bàbá ẹ̀ náà jalè ni. Dublin ló wà tẹ́lẹ̀ ó padà sí London ó wà London ó sá ó lọ Dublin ó yá ó tó padà sí London ìsìn ó ti wà Turkey. Ọmọ Esther ṣe wá di. ó wá di kìnìún ẹ̀ ṣé mọ̀ pé. wàhálà kọ́ lọ bá Kẹ́mi Olúlọ́yọ̀. bẹ́ẹ̀ ni ọkọ̀ ìyá rẹ̀ ní Kẹ́mi ni ọkọ̀ ìyá ẹ̀. bẹ́ẹ̀ ni ṣé mọ̀ pé gbogbo èèyàn ní máa ń wá kóhun popular Ọlọ́run má jẹ́ ká wà popular lórí aburú Ọlọ́run má jẹ́ ká fi àdánwò popular. ó àìmọye program tó yẹ kí ti gbé bẹ̀ máa ń pé mi ì wá popular ìpè kan ni mò ń wá nínú Ọlọ́run má jẹ́ popularity táyé máa ṣépè fún mi kò ń ṣe òun ni mò ń wá mi ìwà popular jingo so mo fẹ́ jẹ́ kí. tó bá wù ní tó bá ti ní break a sì yé dé embassy. ṣe ti gbọ́ how to the embassy
àti dé kóòtù báyìí àti dé kóòtù báyìí. tó bá wù yín a ṣe ní ẹnẹ́jẹ ẹ̀bàṣì yẹ kúkú lọ wo táyé parí sí. ṣe ti rí nísìnyí pé mo ti mọ̀yàn sí báyìí abẹ́rẹ́ nǹkan báyìí ó ṣe ti ga tí nàìjíríà bá ti fẹ́ lé ìyá gba bẹ̀nẹ̀ sá lọ àti dé kóòtù báyìí kóòtù ni adé báyìí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi kóòtù la wà báyìí sọ jẹ́ ká fọkàn balẹ̀ so kọ́kàn wá balẹ̀ pé kò sí kankan so kò sí kankan ká fọkàn balẹ̀ so ok ẹ máa dáhùn lóhùn ẹ má kọ̀tì ok kankan má kọ̀tì so ẹ fọkàn. yóò tó dọ̀ No. Il est en train de filmer vidéo là. No. S'il te plaît. na my set. Oh. ẹ kọ́ tiẹ̀ ẹ kọ́ tiẹ̀ sẹ́yìn. ok so àti dé ẹ kọ́ ti fọ́jú òye.